ẹ̀yin èèyàn ẹ wò mo fẹ́ fi fọ́nrán kan hàn yín mo fẹ́ kẹ́ gbọ́ fọ́nrán yẹn bí mufti wo bó ṣe sọ̀rọ̀ sí àwọn ọba wa nílẹ̀ Yorùbá àti àwọn pásítọ̀ màá sì ṣe fídíò lórí ẹ̀ bọ́n fẹ́ kẹ́ fẹ́nu ara yín gbọ́ nǹkan tí mufti sọ fún alára rẹ̀ kí n tó wá fún lésì ẹ̀ ó sọ̀rọ̀ ó ń fi àwọn ọba wa wọ́n fi ń wé àwọn ọba mùsùlùmí ní ilẹ̀ haúsá wọn lọ́hùn mufti wo kì í sọ ọmọ Yorùbá àwọn haúsá ni mufti wo kì í sọ ọmọ Yorùbá rárá ẹ wá gbọ́ nǹkan tó sọ nípa àwọn ọba wa àti nípa àwọn pásítọ̀ tó ní àwọn wọn ò lè fi ọba ilẹ̀ Yorùbá kò lè fi mùsùlùmí joyè kankan pébì kọ́ wọn sọ bo ní mùsùlùmí ọba oníṣẹ̀ṣe ni wọ́n ẹ wo ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ kẹ́gbọ́n nǹkan tí mufti wo sọ fún ara rẹ̀. ẹ̀ẹ́dẹ̀ máa ń pọ̀ ọjọ́ yẹn gan ló sì lágbára jù bí bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn tó ṣe àwọn tó máa ti ń pè gọ́ọ̀mẹ̀ntì rẹ̀ gbogbo àwọn ọ̀dọ́ yìí gọ́ọ̀mẹ̀ntì ò ní pè wá sálámà rí ẹ̀sìn tí wọ́n bá fẹ́ yanjú ẹ̀ àwọn àmọ́ọ̀mù ni wọ́n pè àwọn ní official authority fún mùsùlùmí nílẹ̀ káàárọ̀ òjíire ẹ gbọ́dọ̀ mi yé dọ́là nature ni bó ṣe rí nílẹ̀ haúsá lórílẹ̀ Ìgbò lórí níbí kódà náà bẹ́ẹ̀ náà ló ṣe rí lágbàáyé sẹ́ẹ̀tì ẹ̀wà rí tilẹ̀ Yorùbá yìí àwọn ọ̀lọ́ba ẹ̀sìn ìmáàmù lọ́ba ìmáàmù tó ní ìmáàmù oyè ìmáàmù ọyọ dá wà lọ́tọ̀ lábẹ́ ọba ni bó ṣe rí káàkiri àgbáyé ni pé ọba ní máa ń yan ìmáàmù ọba mùsùlùmí ni òkè sọmọ ẹlẹ́bọ o yọ yan ìmáàmù ọba gangan lọ́tọ́rìtì oníwà yan ìmáàmù ṣùgbọ́n ilẹ̀ Yorùbá àwọn bàbá wa tó lọ ọba débi kájọba wọ́n dẹ̀ fi àwọn ọba sáàyè wọn olórí àwa mùsùlùmí nílẹ̀ káàárọ̀ òjíire wá ní àwọn àìmà àwọn àmàmù ṣẹ́rárí tí máàmù tẹ́ bá mọ̀ àwọn lò ìwọ tó yẹ pé kìí ṣe dáwà kọ̀rọ̀ lọ fẹ́ ṣe Ọlọ́run ó sì sọ́ di kọ̀rọ̀ tàbí kọ́ mọ́jọ jáde pé kọ̀rọ̀ kọ́ mọ́ bọ̀ gbangba wọ́n bá ti fẹ́ ṣe gbọ́dá dáwà public ní lẹ́fù gbogbo Islam ní Islam generally ọ̀pọ̀ máa mú lẹ́rìn mo fi á má kojú ìwá tààwùnù ní political group ó dẹ̀ lé ọ̀dẹ̀ báǹkì wa ó lé 80 kò sí ìyàgá tẹ́ máa dé tẹ́ bá rí group yẹn ẹ̀ẹ́dẹ̀ rí committee tí mójútó politics ṣùgbọ́n kí ló tó fi lé tó báyìí ibi yẹn ti dátà àwùnù lẹ̀ nature rẹ̀ ni ebi ọ̀rẹ́ wa rèé kì í bá wa kò bá wa sọ̀tẹ̀ rí lọ́jọ́ wọn jọ́ rẹ̀ wa wọ́n mọ̀ nǹkan tá a máa ń fà nílùú wọ́n dá sí ó yẹ wọ́n dá sí nǹkan ẹni pé ṣé wọ́n kọ́ mọ́sálásí secretariat wọ́n tẹ̀lé títí mọ̀ sọ àwọn ará dúró tì pé ṣe ẹ ní ìdí ẹ̀ ni ṣe ẹ ní ìdí ẹ̀ ní ìdí ẹ̀ náà ṣé nítorí pé akọ́ mọ́sálásí secretariat lẹ́yìn kí sẹ́yìn mẹ́wàá dìde pé ẹ̀ kọ́ church ṣùgbọ́n tí ọ̀jẹ̀ kọ́ rọrùn láti gba òṣèlú ni tọ́lá náà lẹ́tọ̀ àtikọ́ lẹ́tọ̀ òṣèlú àwọn aláàfáà táwọn ọmọ wọn gbá front láni tọba náà kọ́ ọba sóṣèlú ibi táwọn mùsùlùmí bá wà lọ́wọ́ máa ṣe kíni lọ́wọ́ máa ṣe òṣèlú náà ni ò bínú aráàwọ̀ ìdìbò fún Christian àfi Christian tó bá rí pé òun gan ara àwọn náà ni bí inú Christian tí táwọn ọkọ̀ dìde fún tí ọkọ̀ dìbò fún láyé rẹ̀ tí ó dùn gbàgbà tí ó tún campaign fáwọn èèyàn òun náà ni Ezekiel ààrẹ dìbò fún Arẹ́gbẹ́ ọ̀rẹ́ wa la torí ẹ̀ dìbò fún ẹ wá wò bí òní wàláì ọmọlúwàbí ẹni tó mọ béèyàn ṣe máa ṣèlú tó bá wà Christian ẹlẹ́ẹ̀kejì tá dìbò tá jáde pé ẹjá dìbò fún ẹ mọ́ wọ̀rí ẹ mọ́ òun náà ni ẹ tó jókòó yìí no Christian original ni o Senator Mashood orí olówó Christian original ṣùgbọ́n tí ò ní àbòsínú kò sáàfà kankan nílùú Ìwó tó lè takò wọn Ìwó máa ń bá wọ́n máa ń ní class níbi àwọn nǹkan kéékèèké kan pẹ̀lú àwọn Christian ẹgbọ́n mínísẹ̀ ṣùgbọ́n wọ́n minus àwọn ọmọlúàbí ibẹ̀ tọpọlọ wọn pé wọ́n ò sì ní kọ́
ipò tẹ́ bá rí ẹ fi sí. Ìjọ tí mo dé wájú àwọn alágbára kankan má dàpọ̀ wọn bè à ń jà sọ̀rọ̀ sẹ́nitọ̀ ni ẹni tí mo wá sọ pé ẹ lo èyí fún sẹ́nitọ̀ òun la síwájú lónìí. Wọ́n ní àmì ìrùwọ́ tá a mọ̀ sí Christian lẹ́yìn ẹ̀tẹ́ mẹ́fẹ́ lò fún sẹ́nitọ̀ yìí ẹ lò ọkàn wa balẹ̀ sí. Christian wà bó ṣe wà láàrin tí a náà tó jẹ́ pé àìmọ̀kan ní fi ń sọ̀tẹ̀ tó bá mọ̀ ó lè kọ̀rẹ́tẹ̀ o. Mùsùlùmí náà wà tó jẹ́ pé ọ̀tẹ̀ àwọn ọmọ ìyá rẹ̀ ti ń ṣe àìmọ̀kan ní fi ṣe kíni o ní fi ń ṣe. In tó pilẹ̀ wàhálà wa òun ni ká máa béèrè ẹ̀tọ́ wa ká wá máa rò bí ẹlẹ́sìn mi tí ìṣẹ̀sìn wa òun ni ó hànà rẹ̀. Tá a bá ti wà ní kíá ẹ̀tọ́ wa àwọn náà ò lè òfin ní Nàìjíríà òfin yẹn dẹ̀ rí ó dáa débi pé ọ́fà yìí Christian lẹ́kọ̀ọ́ ṣe bó ṣe wọ̀ ọ́ Mùsùlùmí ṣe bó ṣe wọ̀ ọ́ ṣùgbọ́n bó rẹ̀ tá a máa ń ní wípé àyí mẹ́tọ̀ wa gan ìsílẹ̀ Yorùbá yìí tọ́ra ní sóṣèlú àtúní kàwé tó àtúní dásí tó yẹ kásíkiri kádásí àwọn tó bá kàwé ohun tẹ́ bá wà láàyè wọn àwà ni wọ́n ń dùn wà lẹ́tọ̀ wá sáà ti bèèrè ẹ̀tọ́ yẹn ná ẹ̀ tí kẹ́ẹ̀tì nísìn táà bá ti bèèrè pé tí a lè yé wọn à ní fún wa táà bá sì ní ìntàfi ṣe nǹkan ẹni ọba ní gọ́ọ̀mẹ̀ntì ó ṣe kéré òṣìṣẹ́ kan gọ́ọ̀mẹ̀ntì níbi pé mùsùlùmí ní àbí kírísẹ̀ ní ọdún fẹ́ gbà òṣìṣẹ́ sẹ́mọ̀ tọ́kàn sàtífíkẹ́tì wo ló ṣe kéré ló gbé lọ́wọ́ tó nígbà míì èèyàn lè má béèrè tó jẹ́ tó ẹ̀ tàbí kéèyàn má jáde kó nkọ̀rọ̀ tó wà wọ́n bá sì jáde kó nkọ̀rọ̀ tó wà bóò ló ṣe wá jẹ́ ní gbangba bóò ló ṣe máa kílèmù nǹkan gbangba sì èrè wọn ló sì lóòpó ìkọ̀rọ̀ yìí ó tún pé nǹkan gbangba òṣèlú gbangba ní gbogbo ẹni tẹ́tọ́ rẹ̀ jẹ èrè gọ́ọ̀mẹ̀ntì òṣèlú 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 wọ́n fi jẹ èrè ẹ̀ tó òṣèlú ní gbé wọn bẹ̀ olólè yọ wọ́n. Bàbá wa Imam mo níṣẹ́ rí àṣírí tó ṣèlú wa fi lè ní pé ní 1999 àwa support gbogbo ìmáàmù nílẹ̀ Ìwó lórí pé wọ́n ti kọ́ mọ́sálásí kò sáyè tẹ́ kọ́ chọ́ọ̀chì sílé dòní olóòrùn kò sẹ́ tó lè kọ́ chọ́ọ̀chì mu kí ló dé ń tá a sọ láti 1999 kò kúrò lórí àwọn bàbá ìdí ìsìn kò sì kúrò lórí àwọn ọ̀dọ́ táwọn náà lé ìdí ẹ̀ kò kúrò lórí wa kìí sì ṣèjà àwọn kan gbé mi lọ sọ́dọ̀ commissioner of police ọlọ́run wá ṣe dá wọ́n ní kí chairman local government kọ̀ wá ní mẹ́tẹ̀ yẹn wọ́n tó wá láwọn bàbá ìmáàmù kún wọ́n wá wọ́n wá rò bọ́rọ̀ àwọn bàbá ìmáàmù yóò tako tèmi torí èmi ni tèmi lè jù mẹ́ pé ẹjọ́ ìjà kọ́ chọ́ọ̀chì rẹ̀ wọ́n náà tó fẹ́ kọ́ chọ́ọ̀chì yẹn wọ́n á lè mi ni wọ́n á ní èmi kọ́ àwọn kan ní wọ́n dá bàbá bá dúró sí ká dúró tiẹ̀ ń bẹ̀ ọ̀rọ̀ gbogbo ìlú ni bẹ́ẹ̀ dọ́dọ̀ ọba nítorí ó wù náà rò pé ṣé wọ́n wà sí ìsìn ní Sunday ni òṣìṣẹ́ ìjọba dẹ̀ ní kò sí ọdún tó wà ní Saturday àti kéwò Sunday bẹ́ẹ̀ni ṣe ń sọnù wọ́n bá ní ẹja gbọ́ táwọn bàbá náà sọ ìṣọ̀kan mùsùlùmí mẹ́mbẹ̀ àwọn àmáàmù jimá àwọn bàbá àmáàmù gbogbo ìlú wọn àwọn náà kó àwọn èèyàn wọn lẹ́yìn ìṣọ̀kan mùsùlùmí gbogbo ẹgbẹ́ mùsùlùmí wọ́n mẹ́mbẹ̀ ọ̀rọ̀ àwọn bàbá àmọ́ ó burú ju tèmi lọ pé àwọn ọ̀pọ̀ wájú kọmíṣánná àti sọ̀rọ̀ rẹ̀ èmi tí wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ pé ọ̀rọ̀ yìí ti pẹ́ àbá wọn já níta sọ ni pé ṣe ẹ léèdì ẹ̀ rí gbogbo chọ́ọ̀chì yín ṣe ẹ rí akádébẹ̀ rí sáàkọlù yín rí àbíbólẹ̀ tí fẹ́ kọ́ chọ́ọ̀chì ta sọ pé kẹ́ ẹ mọ́ sí kiri kẹ́ ẹ mọ́kọ́ àbíbólẹ̀ tí ẹ ti kọ́ táwa sọ pé ẹ gbọ́dọ̀ dínà ẹ̀tọ́ ìlú alukoran ọ̀rọ̀ ànábì fún terrorist àwọn ni wọ́n fẹ́ ta nǹkan ogun wọ́n dẹ̀ fẹ́ kọ́ pé owó ìjọba wa tó lówó epo lọ àwọn àmà ra nǹkan ogun àwọn kan máa ń dá wàhálà alẹ́ nítorí kẹ́ ẹ lè ra nǹkan tẹ́ fi ṣọ́ọ̀fù ẹ̀ tí kẹ́ ẹ nìsín kọjọ́ ní area Niger Delta Mujahid ó ní àwọn gúrùpù tó ń kó bọ̀ lọ́wọ́ Mujahid Muslim ni sẹ́yìn láti bẹ̀rẹ̀ látòrí igbákejì rẹ̀
tí gbogbo wọn bá jẹ́ 1000 àti gbogbo wọn bá jẹ́ 199 yàtọ̀ sóòrùn Christian ni wọ́n. Apart from yẹn ẹgbẹ́ mi ìtẹ́kùn rí ti ń gbébọn lọ́wọ́ tí ń da ibẹ̀ ẹrú mend kò sí Muslim kan láàrin wọn. Ibi tẹ́ ẹ bá ti rí agbébọn tí ń da nǹkan rú tó bá yẹ pé ìlú àwọn mùsùlùmí bá ní Rasaki Fatai lẹ́bà ń bẹ̀. Kápẹ́lú àwọn Christian ní Kọ̀ǹfọ́ Samuel lẹ́sìn kéde lẹ́bà ń bẹ̀. Báíbù ọ̀dẹ̀ rán tọ́ọ̀gì ọ̀kọ́ kọ́ máa gbébọn kọ́ máa dà láàfíà lúrú bẹ́ẹ̀ ni Kùránì ló ṣe kíni kò sọ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀ ìwà ìpáǹle tí ó jẹ́ wípé àti Muslim àti Christian gbọ́dọ̀ gbé ọwọ́ tó nítumọ̀ láti stop ni. Táàbà stop ẹ̀ gbogbo anáà ní òníla. Ìgbà tí Trump ló ń bọ̀ mo ní ọyọ́kàn máa dẹ̀gbẹ̀ káàkiri inú igbó ni because ọmọ àjọ lójú pé àwa náà là ń para wa. Òǹkà Mùsùlùmí tí wọ́n pa níbi terrorism ti ń lọ ní north ọ̀pọ̀ ní lọ́pọ̀ ju Christian lọ. Ọ̀rọ̀ ẹgbẹ́ tó pé àwọn Christian lajú wọ́n lé ètò wọ́n lè rìpọ́ọ̀tù titian wọ́n sì lẹ́tẹ́ tó lè rìpọ́ọ̀tù sí. Àwọn Saudi Arabia àti àwọ̀ serious ọ̀yẹ̀ ká àwọn táàkù rìpọ́ọ̀tù fún mi náà àwọn náà létò tó yẹ káwọn náà rìpọ́ọ̀tù fáwọn náà. Nọ́mà ní wípé wọ́n bá dùpọ̀ fẹ́ gbìjà ara wọn ẹjọ́ tó bá sì gbọ́ ni wọ́n ṣe kí ni wọ́n ṣẹ́rẹ́ lórí ìtàn ní ìdí àti fi hàn àwọn pípù ní wípé kò sí àyè ìjẹ̀gbọ̀n níbí. Àríṣe nílùú wa o nílùú wọ̀ Christian kankan ò lè jáde kó sọ pé àwa Mùsùlùmí ní òun là. Àìsàn alábòsí nígbà tó fẹ́ dówó ẹ̀ ná igbákejì gómìnà ló pè mí. Igbákejì gómìnà ló ṣe kéde o ló pè mí lásìkò COVID àbí ensas ni ọbẹ̀ ẹjọ́ náà wọ́n ti wá ń lọ gan àwọn gan rí ẹ igbákejì gómìnà ni mo ti pè DPO sọ pé èmi gan ti pè àmì ìtàhùn kó fún mi security ní police station ọlọ́pàá gan wọ́n ní ká ran àwọn lọ police station tọ́lá àwọn ọmọ ń pọ̀ wọ́n sì believe pé a lè dá wọn mú a sì ràn wọ́n lọ. Wọ́n ní náà lẹ́wọ̀n fi á pè mí náà wípé sáà lè báwọn ara àwọn Baptist lọ́wọ́ tó wọ́n fẹ́ wọnú yunifásitì yẹn wọ́n dẹ̀ bá nǹkan jẹ́ tọ́pọ̀. Mo wá pe àwọn ọmọ wa pé ẹ ní ìdí òkàtọ̀ pọ̀ ju àwọn tí ẹ kó sáàfin àti police station lọ àti local government akáwọn èèyàn sí local government tó wọ́n fẹ́ sún ná akáwọn èèyàn sí police station torí wọ́n fẹ́ sún wọn náà ná àwọn táwọn sọ ni pé property wà ní ẹ̀lẹ́ sún ná àwọn aráàlú la ní wọ́n ní gọ́ọ̀mẹ̀ntì ló ní hàn tí àwọn akọ́dà ní gọ́ọ̀mẹ̀ntì ní kí ni gọ́ọ̀mẹ̀ntì ń ṣe sáà rẹ̀ ní sáàfù ní báwa ní sáàfù ẹ̀ sì lè sún àfin náà because àwọn tọ́ọ̀gì kan náà ti wọlé mọ́ wọn láà táwọn tó fẹ́ jí sí àwọn kan. Àwọn ọmọ wa bí mi lè pé bọ́wá ni ti bówó ẹ̀ mo nára ìlú wa ní gbéyọ́bà ló kọjẹ́ pé bàṣì jẹ́ obìtì wọn kọ̀sẹ́yìn kan tí ó ń jò ó bówó ẹ̀ ná 99% rẹ̀ Muslim ní ọ̀jẹ̀. Ibi tí Christian bá dẹ̀ wà tá a bá rọwọ́ mú rẹ̀ a gbọ́dọ̀ fi rí ọwọ́ mú wa sí àwọn náà láǹfààní ká fún wọn ní déédé ẹ̀tọ́ wọn tá a bá ṣe ànábì ní ó tàn kò ní pàdé Ọlọ́run ànábì lọ sọ bí àdìsí ni wọ́n máa pè é ní alùvémà wọ́n máa pè é ní alùkíni vémà ìyẹn ní tí ìṣẹlẹ̀sìn wa tó wá jẹ pé abẹ́ wa lọ́wọ́ àtọ́láwà la nílùú tó ti kẹ́ni tọ́wà ànábì lẹ́nu tó bá wá fara ni wọ́n ó ti dọ̀tẹ́ èmi Ọlọ́run àtànábì rẹ̀ ó ti dọ̀tẹ́ Ọlọ́run àti ànábì rẹ̀ ànábì lọ sọ bẹ́ẹ̀ àdìsí àtọ́lá láàfíà ni mo wá sọ fún àwọn ọmọ báwọn ọba àwọn ti gbọ́ àwa la lọ lé ẹ padà fún wọn gbọ́dọ̀ jóná ẹgbọ́n lóṣìn kí wọ́n lọ ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ a ní orphanage home tàti mójútó òkú àtọmọ òrukàn bọ́ọ̀wò tí mo gbẹ́ síbẹ̀ méjì lágbẹ́ àbí àbábẹ́ àbọ̀kúrẹ́ta méjì ò ṣiṣẹ́ ètí ń ṣiṣẹ́ lọ́wọ́ tí àárín lò lọ́wọ́lọ́wọ́ báyìí Baptist ló gbẹ́ Bowen University ló gbẹ́ kìnníkà pè mí igbákejì gómìnà bá kílẹ̀ ọ̀rẹ́ Benedict wípé àwọn Baptist sọ pé àwọn fẹ́ bá wa gbẹ́ bọ́wọ̀ wọ́n á ní gbogbo ọ̀rẹ́ ní á ṣàgbé kíṣẹ́ lòun náà pé ṣé káwọn wá gbé àwọn ọmọ bí ó ṣe rí o àní wọ́n wá gbẹ̀ pé ó ṣẹ̀dá tó burú bẹ̀ òun là ń rí lò lórí o
Number one tí mo gbé fún ọ apàmì fẹ́rẹ́fẹ́rẹ́ bẹ́ẹ̀ ayé rẹ̀ ta. Mo tún gbẹ́lẹ̀ kejì ayé tiẹ̀ náà tún ṣe kíni ó ta. Àwọn Christian lọ wá gbé ìta rí lò. Bẹ̀tí bẹ́ẹ̀ bá sàrẹ̀ fún yín bẹ̀ ni pé téèyàn bá mọ tí ń sin wọn ní fọ́bọ̀ lọ. Bí Christian ṣe gbọ́dọ̀ sojúṣe rẹ̀ fẹ́ni tí ń wá sí church kọ́mọ̀dì ilé ability sí alọ́rùn àtàdánwò tí nǹkan public bá ń bẹ lọ́wọ́ ẹ̀. Torí Christian ní n tó lè sọ tí àwọn bá sọ pé a gbọ́dọ̀ pànìyàn táàrí kanú Kùránì ìtí bẹ́ẹ̀ náà rí mọ́sí kíni pọ̀dẹ̀ sí ẹ̀ṣẹ̀ mẹ́ta tó kápítà jù lọ́dọ̀ Ọlọ́run rẹ̀ ẹ̀yẹn wa number one ni ẹbọ. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Christian tẹ́ ń bẹ́ẹ̀ bí mo fẹ́ bí léèrè ǹjẹ́ ní ẹ̀ṣẹ̀ kan burú nínú Báíbù tìyín náà tó tó ẹbọ? Ṣé ẹ rí ní Islam ká gbogbo tọ́lọ́ fẹ́ ká ṣe jẹ́ 100. Number one rẹ̀ ní kíni ẹbọ. Ẹ gbọ́dọ̀ ru ẹbọ mọ́ èmi Ọlọ́run. Ṣé wá rí gbogbo 99 tó kù tẹ́ ẹ bá ṣe tẹ́ ẹ tẹ̀lé Ọlọ́run tẹ́ ẹ bá tọrọ àforíjì yóò dáríjì. Ṣùgbọ́n number one tí ṣẹbọ olóhùn ò lè dáríjì ẹ̀rẹ̀ rẹ̀. Àyàfi ká pé nígbà tó mọ̀ nígbà tó wá mọ̀ ó sì padà sí bẹ́ẹ̀ mọ̀ lókù. Òun lé ju ẹyọ kan péré number one ó lé ju 99 lọ. Ló fi jẹ́ the capital number kí ni o number one nínú ẹ̀ṣẹ̀ mẹ́ta tó burú jù. Now question mi ni wípé kí ni Bíbélì sọ nípa ẹbọ ẹ má rúbọ náà ni àjọpapọ̀ abẹ́ẹ̀kọ́ ni. Tí a bá rí àfà tá a bá orí èèyàn mọ́ ọwọ́ rẹ̀ a bá rí pásítọ̀ tá a bá pa èèyàn lọ́wọ́ rẹ̀ ẹ ti mọ̀ pé wọ́n yà lọ ibi tá a wí ni kì í ṣẹ̀sìn wọn. Àfà ò ní Kùránì tí ó kóòtù pé kó wọn máa lórí èèyàn. Pásítọ̀ náà tá a ká owó èèyàn mọ́ lọ́wọ́ òun náà ní amọ́bọ́lọ́ ti rí ọ̀yà lọ ẹbọ ni. Ẹ̀gbọ́n náà mi yé ẹ̀sìn méjèèjì yẹn ànábì wọn ọ̀rẹ́ ní ọ̀dọ̀ ẹnìkan náà wọ́n ti wá. Ẹ̀sìn dẹ̀rẹ́ ó jẹ́ prógámù Ọlọ́run láti tún ẹ̀dá sí kó lè bá jẹ́ yí pé àlàáfíà yóò wà ní ayé wa. Ìbágbépọ̀ one by one family our social life everything àbí ìbágbépọ̀ àgbáyé tẹ́sìn bá control rẹ̀ àlàáfíà ló máa bí. Ṣé wá rí àwọn tí wọ́n máa ń jẹ gàba àwọn ni wọ́n ní prógáàmù ká máa fẹ̀sìn dá wàhálà lẹ̀ torí wọ́n wà kó sí lórí tẹ́wọ́ ìpé mùsùlùmí wọn fẹ́ lò wọ́n kó sí lórí pé bá Christian ṣọ̀tá ká pé Christian wọn fẹ́ lò wọ́n kó sí lórí bá kíni ṣe ọ̀tá. Àwọn ajẹgàba ni lónìí ẹni tí ń gbìjà Gaza 99% tó ní vet tí ń gbìjà Gaza tí ń pa àwa mùsùlùmí wàláhì àwọn Christian because wọ́n kàwé wọ́n mọ̀ tí báyìí bù wé bẹ̀tí ajẹ́gàba tó yẹ pé kò sí tí ò lè ṣe torí pé ó fẹ́ ní economical power ó fẹ́ jẹ gàba lórí dúkìá ó ń bẹ̀rù àwa méjèèjì yọ kọ́ ìṣẹ̀sìn ni kó tó máa wùwà rẹ̀ lọ́wọ́. Ṣé Trump wá lẹ́sìn ni bí ẹ bá lẹ́sìn sọ yẹ kó aláwọ̀ kan máa pààyàn tó bá ń kó tó wá máa kó bọ́ọ̀bù fẹ́ tí ń pààyàn. Olórí France ìgbà tó sú ó ní òun ò ṣe ti Israeli mọ́ ara àwọn tó sì sponsor Israeli ni bẹ́ẹ̀ tó pé ọmọlúwàbí ẹ̀sìn yẹn sì kú lára wọn. Àwọn èèyàn ńláńlá láti Britain àwọn church ńláńlá especially ẹgbẹ́ Catholic àwọn Baptist ti ń bẹ́lẹ̀ lárúbáwá ìṣọ̀kan gbogbo wọn ní láti máa against Israel wípé ìpakúpa Pope ó láti sọ̀rọ̀ òdì pé normal wà ní ẹ̀sìn méjèèjì ló dẹ̀ ní peace ayé. Ẹ̀gbọ́n mi sẹ̀ ibi tí mo ti sọ̀rọ̀ lọ ni pé ètò tí ọba kà ti wọ́ lọ́dọ̀ ẹnìkan ẹni tí ọ̀dọ́ rẹ̀ ọ̀wọ́ yóò àdá tó gbé àwa méjèèjì ń àwa ẹ̀yin bàbá wa àtàwa la lè mójútó mùsùlùmí. Àwọn pásítọ̀ àti ẹni ọba serious tó bá help wọn ló lè mójútó kìrìsìtẹ́nì. Tí ìkí àti ọ̀bà wa létò lórí tó ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà nílẹ̀ káàrọ̀ òjìire àwa máa rún mọ́ pé àwọn èyí ló yàn wá jẹ. Tẹ́lẹ̀ bá ti létò padà irú rẹ̀ ló ṣẹlẹ̀ níwò yẹn tí ò fi sọ́tẹ̀. Ẹgbẹ́ nìsín rísì ni pé movement àwọn àmọ́ mú báàkẹ̀ àwa ni movement
àwọn àmọ́ mo ṣe kí ni wọ́n bá kẹ̀ ẹlòmí ò tètè gbọ́ yé wọ́n mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni fún wa kárí ẹ̀tọ́ kírísítẹ́nì káwá yẹn jẹ kírísítẹ́nì ọmọ pé nínú ìgbàgbọ́ tí a ẹ̀ṣẹ̀ ni wọ́n máa wò wá wọ́n máa fi àjọ àwọn mílítàǹtì tí ayé wọn ti bàjẹ́ tó ń ba ayé aráyé jẹ́ àwọn tí ń jiyàn gbé ní north wọ́n kó yàn wọ́n ní wọ́n máa sanwó àwọn fámìlì wọn sanwó ẹnìkan wà rówó wọ́n wá ní kí wọ́n fẹ́ fi ilẹ̀ ó lóun ní ẹ̀kan wọ́n lọ́dọ̀ asọ́mọ̀ kùránì wọ́n lóun mọ̀ kùránì ẹ máa gbọ́ wọn ní ìwé lọ́mọ nǹkan dáadáa ń bẹ̀ tí ò ní ṣe mistake wọ́n lóun lè ka kúlúwà láwọ̀ àdó bẹ́ẹ̀ ṣe rí sẹ́nitọ̀ iná òun náà mọ̀ iná àti iná ó lóun lè ka kúlúwà ó wá kà á látòkè di kíni délẹ̀ sẹ́mọ̀ tí wọ́n ṣe lẹ́yìn wọ́n sì gbà wọ́n sì fi fọ́ lórí àwọn yẹn ń sanwó wa ń ka kúlúwà láwọ̀ àdó ṣé àwọn ọlẹ́wà ni wọ́n ń jàjẹ́ ẹ̀sìn bọ́n ṣe ń pa kìrìsìtẹ́nì ni wọ́n ń pa àfáà náà ń pa mùsùlùmí náà ojúṣe ìjọba wa ni kó ṣe wàhálà bóòlù ó ṣe stop ẹ̀ kò sí bó ṣe possible fún ẹnìkan láti ta láti wá wá bí ìyẹ̀wò ṣé òwò báwo ni afọ́jú ṣe mọ sàárè àbí báwo ni àjòjì ṣe mọ sàárè afọ́jú ẹ̀gbọ́n mi tí ọba lọ́wọ́ àwọn alábàámá sọ pé ó ń lé sọ ibùdárì adúrábì máfíà ó ń lé lọ́mọ tí ń bẹ́nu lé òun àwọn alálẹ́ tẹ́bá wọn fẹ́ ẹ̀pù rẹ̀ jẹ́ ẹ̀pù ẹ̀ kí wá sí pé àsopọ̀ ẹ̀kọ́gun wá láti kíni tàbí àrà àbájá mọ́ àwọn tọ́ọ̀gì Iléṣà Samuel ni tọ́ọ̀gì Ìwó Mọ́súdì ni Rasaki ni kí mọ́ pé Mọ́súdì ẹmọ́bìnrin ìyí tí wọ́n fẹ́ múlẹ̀ pé tẹ́ bá rí tọ́ọ̀gì ní wò Muslim ní ọjẹ́ àmọ́ tẹ́ bá rí tọ́ọ̀gì Iléṣà kí ní ọjẹ́ ṣé kòránì lọ́wọ́ akọ ní tọ́ọ̀gì àbí àwùjọ tí ó ti ní problem káàmà sí yẹn mẹ́sìn bóòlù tó fẹ́ sí ibo lọ fẹ́ gbà lọ só ẹ believe pé àwọn current àmọ́ ibo tí ṣẹlẹ̀ tí Christian bá ń kàǹtì tiẹ̀ ọ ń kàǹtì ẹ̀ torí pé kìí ṣe Muslim ni èèyàn rẹ̀ tán pa náà ni yóò ṣe kí ni wọ́n máa kàǹtì béèrè lọ́wọ́ tàwọn náà àwọn tó pa ìwé tó ẹgbẹ́ Christian ni àwọn náà lọ pa mùsùlùmí tó dẹ́lọ́pọ̀ ìlọ́pọ̀ ẹwà dúró ìtẹ́ pa ní Borno ẹwà dúró ìtẹ́ pa ní Katsina ẹwà dúró ìtẹ́ pa ní Zamfara gbogbo bí wọ́n ti ń pa àyẹ̀wò Christian wà mẹ́rin ebi bí àwọn Muslim ni. níparí ọ̀rọ̀ mi ibi tí mo ti lọ yẹn òun ló dáa jù níbi ọ̀rọ̀ tá a lè sọ níbí lónìí mo sì máa ń sọ fún gbogbo wa ká máa pa àwọn àgbàlé ẹlẹ́ẹ̀kejì ṣe ẹ rí ẹ̀sìn Islam ìlú ni òun ló nílùú bẹ́ẹ̀ náà ni kírísẹ̀ òun náà nílùú irú ìlú tá a wà kírísẹ̀ lọ pọ̀ jù mẹ́ ọ̀nà táwọn bàbá yìí gbà tí gbogbo rẹ̀ fi jálàáfíà wọ́n mara wọn bá gbé ni ẹ gbọ́ mi àgọ́ ariwo láàrin wọn àti church a gbọ́dọ̀ lo ọpọlọ wa kírísẹ̀ ní ọba mójútó nǹkan ọ̀dọ́ wa kẹ̀dẹ́ sáà náà lábàá mójútó nǹkan kéré o tá a bá dẹ̀jọ wà níbì kan bá níbi ṣe bá wọn gbé Mọ̀dínà tó jẹ́ ẹ̀dùkọ̀tà ìsìláàmù àkọ́kọ́ àti láéláé ọba wọn gbé wọ́n ní ìwé òjíṣẹ́ Ọlọ́run Kùránì tó lọ fẹ́ máa fi dájọ́ ní ìlú Mọ̀dínà àwọn ọgbà Kùránì gbọ́ anábìnrin kílẹ̀ gbàgbọ́ wọ́n ní báíbù làwọn gbàgbọ́ anábìnrin ẹ̀ máa lo báíbù yẹn fún kírísítẹ̀ tẹ́ ẹ máa lo Kùránì fẹ́ tó sì kíni tó gbàgbọ́ torí bí kápítà ẹ̀ṣẹ̀ mẹ́ta tó burú jù nǹkan kan náà làwọn méjèèjì ọjọ́ sí kíni láàjọ sọ báíbù sọ pé kò ṣẹbọ Kùránì náà sọ pé kò ṣẹbọ Kùránì sọ pé o gbọ́dọ̀ pa nìyẹn ẹ̀ṣẹ̀ kejì nù o gbọ́dọ̀ pa ènìyàn wọ́n kọ́ lọ dá ẹni ó dáa gan pa wá ṣé wọ́n tí wọ́n wá dá bọ́ ṣe dá ìkejì ẹ lọ́mọ pa àyàn ẹ̀dàkùn kí ni Bíbélì náà sọ nípa ọmọpànìyàn the same thing ẹ̀ṣẹ̀ tẹ́ jẹ́lẹ̀ kẹta tó burú jù ní ṣìnà tẹ́ Bíbélì náà faramọ́ ṣìnà especially raping Christianity ọ̀fẹ́ rí ní gẹ́gẹ́ bí ẹ̀sìn nù Bíbélì ẹ̀ kò tó fẹ́ rí gẹ́gẹ́ bí action wọn níbi òṣèlú òfin à ń ṣòfin lè rí ìbìrà tí Christian bá wà tó bá fẹ́ ṣòfin lórí ká máa ṣe àgbèrè kò ní farama báwa náà ṣe ní farama lòun náà ní sí kíni kò ní farama torí ó ní ìpìlẹ̀ nù kíni o ẹ̀sìn wa àwọn ẹ̀sìn tó burú jù rè kó tó wá máa kan ọtí náà dánú báíbù bí ó ṣe dánú kíni o Al-Qur'an níparí
ẹ máa gbọ́ o tẹ́ ẹ bá ti wá rí àwa ọ̀dọ́ tá a jáde tá a mọ bọ́n ṣe fẹ̀sìn gbélé ayé gbogbo wa tá a bá ti nírú project báyìí irú project ẹ fẹ́ ṣe onílàwọ̀ náà ṣe Islamic Center ìtumọ̀ Islamic Center ni pé ibi tá a ti máa ronú lọ́sàn-án lóru lórí bá a ṣe rebrand reorganize re-strategize báwo la ṣe lè gbẹ́sìn kalẹ̀ níbàámu báyé ṣe rí ní ìsìn àti báwọn ọmọ ṣe dà ní ìsìn àti bílù ṣe lọ ní ìsìn ní abala ká lo ìmọ̀ abala ká sọ àwọn ọmọ tí wọ́n jẹ́ èèyàn dè èèyàn nǹkan méjì ó náà ni Islam bílù pé wọ́n fi máa ń sọ̀yàn dè èèyàn ara ọ̀kọ́ ẹjọ́ ọmọ Ọlọ́run ẹ̀kejì ẹjọ́ onímọ̀ nínú Islam ìmọ̀ ti Islam fẹ́ ló jẹ́ wípé agbáwájú anybody lórí ayé níbi ìmọ̀ mathematics ibi ìmọ̀ science gbogbo àwọn ọmọ tá ń kọ́ gbogbo biology tá ń kọ́ science tá ń kọ́ yẹ lọ́rí ẹnìkan ní sọ fún mi pé àwọn kan wá sí Kuwait àwọn kan náà wá sí wọ́n pàdé wọn ní Egypt ọmọ kọ́sì tó wá sí medicine wàláì lárúbáwọn fi ń kọ́ torí pìlẹ̀ medicine náà àwọn lárúbáwá yìí ni inú mathematics ní ìsá àmà àkàtà ń pè ní ọ̀jìbra ẹ̀ tọ́kọ̀ ọ̀jìbra ó kọ́ rẹ̀ náà nù aljabru la hawarizami lárúbáwá ni mùsùlùmí ni ìyẹn la fi wọ́n sọ fáwọn èèyàn wípé ká kọ́ ẹ̀kọ́ western education ẹ̀kọ́ rẹ̀ náà lọ ń kọ́ ẹ̀sìn rẹ̀ náà ló ti kíni lónìí nítorí pé gbogbo ẹ̀sìn tá a bá ń ṣe tí ọba ti sọ wá dé èèyàn ó lè rí léètì mọ́ Ọlọ́run ṣùgbọ́n èèyàn ni wọ̀ bóò ló ti lè wúlò fún èèyàn tó ọba ti gbọ́ Ọlọ́run gbọ́ ó ti wúlò wájú Ọlọ́run àbí ṣùgbọ́n Ọlọ́run kọ̀ wá ní jẹ́ kó wúlò wájú èèyàn àti kó ní téèyàn máa fi wúlò fún èèyàn kí lèèyàn máa fi wúlò fún èèyàn kí ni education ohun tí Islamic Center máa dálé lórí nù wọ́n máa ibi tó yẹ pé àwọn iṣẹ́ wọn fi yàtọ̀ ní wípé eré lọ́wọ́lọ́wọ́ ní ìsìn àwọn ń kó àwọn nǹkan kan jọ àwọn nǹkan tó jẹ́ pé agbára dókítà òkè ká Dr. Abibu àwa ti ní ọdún tó le ju ti yín lọ báyìí sẹ́mọ̀ hospital Rukia gbogbo ẹgbẹ́ bá rí kẹ́ máa gbábẹ́rẹ́ kẹ́ máa yọ ọ̀bẹ síyàn náà lẹ́rẹ́ wọn tó wá jẹ́ àlìjànù ẹgbẹ́rẹ́ sùn ẹ̀yìn mi àlìjànù wà o àbí sẹ́nitọ̀ ọ̀sẹ̀ ìgbàbẹ́ àlìjànù wà tó agbára dókítà ò ní ṣe kíni kò ní ká àwọn alágbára yóò lè ká bẹ́ẹ̀ kun alábìjànù lóorun tó bá jí yóò tó máa kọ̀ntínú ìwé rẹ̀ lọ òṣèlú ẹ̀ka lè ṣe ìjọ àwọn bá a ṣe máa tọ́jú àní sẹ́ńtà fún níta à ń ṣe lọ́wọ́ pẹ̀lú Islamic Center lọ́wọ́ ní ìṣẹ̀lẹ̀ pé àwọn ń wo experience tó kálukú ní ẹjẹ́ àkójọ tó lè jẹ́ pé iṣẹ́ yìí tó advance ẹgbẹ́ mi torí pé gbogbo ẹ̀tọ́ wájú pé wọ́n mọ̀ nípa ẹ̀ ń tọ́ ọmọ lọ́mọ àbátí gbogbo yìí tá a bá kó yín jọ pé kí ni wọ́n mọ̀ tó yẹ ọmọ kí lè yín náà mọ̀ tí ọmọ tá a bá dájọ́ á padà gbé ètò tó ní agbára àgbélẹ̀ mọ ẹlẹ́ẹ̀kejì tá a ṣe kẹ́lẹ́ wà fún àmàwí dáadáa a sì mẹ́yìn dókítà dáadáa mọ a pe àwọn orúkọ àwọn adáhùn lẹ́kọ̀ọ́ mọ ẹ̀kọ́ tó adáhùn dókítà ìpè before kó tó tọ́jú èèyàn kọ́kọ́ pe dókítà náà kọ́ ọmọ kí ni ń ṣe kọ́ ọmọ máa kó gbé ẹ̀ lálìjẹ̀nu àwọn adáhùn lẹ́kọ̀ọ́ bá ń sẹ́yìn bá ti ṣe tẹ̀yìn bẹ́ẹ̀ nítorí pé ìkẹ́kẹ́ náà jọ ní àwọn ọmọ wa tó ṣe medicine àwọn kan náà ni wọ́n ṣe Rukia iṣẹ́ àṣìmọ̀ wọnú ara wọn gbà mí nígbà míì kọ́mọ̀ sí pé a máa kàyà sí fún ní gírì wọ́dọ̀ ń kàyà sí fún ní gírì ọ̀kan ń tọ́ kéwú ni kéwú lásán lọ nǹkan òtí ọ̀rọ̀ wà àgbo gírì àbí tébílẹ̀dì àbí abẹ́rẹ́ gírì ni ó fi kú òǹbẹ tó bá gbádùn táwọn ọ̀lẹ́ máa tọ́ kéwú lọ. So Islamic Center á ní ìdí ẹ̀ a sì fẹ́ níbi ìjókòó tá a wà yìí gbọ́ngàlùkù wa bá ṣe lágbára tó níbí kó lè wú àwọn èèyàn lórí àti lẹ́yìn ká lè ṣàṣeyọrí ká kún wa lọ́wọ́ nítorí pé ẹ̀sìn méjèèjì ẹni tá a gbé wáyé nísìn wọ́n bá ní dá sí wọ́n ọpọlọ wọn gbé ẹ mọ bẹ́ẹ̀ mi ṣe sọ̀rọ̀ nísìn mo ní àwọn ọ̀rẹ́ kírísẹ̀ tí a pọ̀ ilé mi almarom ló nílẹ̀ tí ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n tó gbé mi mọ́ kọ́kọ́ mọ́sálásí wọ́n wá dúró fún odidi ọdún mẹ́rin láàrin ọdún mẹ́rin wọ́n ti fẹ́ gba ilẹ̀ wọn bí ẹ̀mẹ́ta àwa lé wọn dànù ni alẹ́ àwọn almarom ló ní tí ẹ wá rẹ̀ tọ́ta lè fọ́ gángan òun gán tó wá fẹ́ ṣe bákàbákàbákà fẹ́ pé ó ti lọ́nu àtúní ìwọ gan ibi kí sẹ́ẹ̀ nìwọ náà sọ́wọ́ àyẹ̀ wọn jẹ ni àwọn alátún rọ̀ tóró náà ní the change wọn san kọ́bọ̀ láti gbalẹ̀ wọn padà wá láfi
tàwọn náà máa báyàn gbalẹ̀ rẹ̀ padà níwò ni o kì í ṣe nípetu o ọlọ́wọ́ jẹ́ wọn lágbára nípetu o àmọ́ níwò tó o bá kọ sí ara sáńbọ̀dù ilẹ̀ rẹ̀ tí wọ́n fẹ́ gbà pé this land belong to Tahawun ọ̀sẹ̀ ní tí ó gbalẹ̀ mọ́ bí ìgbà tó bá kọ military kini zone ọ̀sẹ̀ tí ó gbà mọ́ ni so àwa bá wọn sọ ilẹ̀ wọn àwa àdébẹ̀ àṣìjẹ́ tó fẹ́ gbà ọ́ gbà wọ́n sì ń gbọ́ tí wọ́n rìpọ́tù ní almarum wọ́n rìpọ́tù tí ẹ̀rọ kan díjọ́ yẹn mọ́kàn jókòó báyìí ni wọ́n bá dé bàbá wọ́n ní sẹ́ ẹ̀dá mọ̀ ni tẹ́lẹ̀ mi jókòó wájú ìtàbọ̀ kan gba fẹ́rẹ́ wọ́n ní sẹ́ ẹ̀dá mọ̀ náà wọ́n rà dáyé mọ̀ ẹ ká lọ ìmúrasì tẹ̀lé ẹ̀ lóòótọ́ àwọn ọmọ kan wò mí pé tí wọ́n mọ̀ wọn rí tí mo fi ń tẹ̀lé wọn mo ní kankan ní ọ̀sán ṣẹlẹ̀ wọ́n lè mọ̀ wọn bọ̀ mo mọ̀ pé àwọn tó dé kírísítẹ́nì wọ́n wá ní ká lọ wọ́n bá lọ níwájú ilẹ̀ wọ́n ní almarum ló ní mo ní mọ̀ mọ̀ kíá lóde wọ́n ní wọ́n ti pàṣẹ láti church wípé ẹ̀yin náà ní kẹ́ẹ̀ra tẹ́ bá ń gbọ́ mufti market lónìí àwa làwọn kọ́ fi the first Islamic market nínú ìtàn Nàìjíríà bí àbátẹ̀ wà á mọ gbogbo Nàìjíríà nínú ìtàn ilẹ̀ káàró òjèrè àwa làwọn kọ́ dá Islamic market ilẹ̀ orí ilẹ̀ ńlá dá sí níjọ́ tó wá interview wa àwọn ẹ̀ǹtì gbogbo network lọ wá wọ́n wá bá àwọn Christian kan pàdé ńbẹ̀ wọ́n níbo lẹ́yìn ṣe bébì wọ́n ní tàwọn ò ṣe ẹlẹ́yàmẹ̀yà àwọn wá ń tajà àwọn sì wá ń rajà wọn ò dí àwọn lọ òfin tí wọ́n ń lò lórí mùsùlùmí náà wọ́n ń lò lórí tàwọn náà ẹ̀tọ́ tí mùsùlùmí ní náà làwọn náà sì kíni ni wọ́n ní ọwọ́ ajáfà nílùú àbí ọjáfà nílùú so ìparí ọ̀rọ̀ mi ni pé sẹ́ni gbogbo plan pé à ń dá àwọn kankan lẹ̀ Islamic Center ni máa ń ṣe yìí torí iṣẹ́ ìgbàlódé tí ó máa wo pé kí ló básìkò mu ọ̀nà wo ni àwọn ọmọ ṣe fẹ́ lẹ́sìn dáadáa torí tí ará chọ́ọ̀chì bá da bí àná kára mọ́sálásí náà gbọ́wà sí ilẹ̀ máa mú bí àná tí ọ̀sán mọ́sálásí ẹ̀dá kò gbọ́ ẹ bàbá àwọn tí wọ́n múnú àwọn mùsùlùmí pé àwọn ní ń jíwó ṣe ẹ̀rí wọn mọ́sálásí àwọn tí wọ́n lọ sọ́ọ̀tì lẹ́ẹ̀kọ̀ọ̀kan rè ẹ̀kọ̀ọ̀kan náà jẹ́ náà o àwọn tí wọ́n múnú Christian wípé àwọn ní ń jíwó ṣọ́ọ̀bì lọ́ọ̀kì sí chọ́ọ̀chì àwa méjèèjì táà máa ń gbin ìbẹ̀rù Ọlọ́run lójú òfin lọ lọ́dọ̀ ọmọ ènìyàn àwọn méjèèjì la fail láti ẹ̀yìn òmìnira a fail láti preach lọ́nà tí gbogbo candidate wa tí wọ́n fi dá àtọ́yẹ̀kọ́ jẹ́ candidate wa ayé wọn ń wá àwọn ọmọ àwa méjèèjì ó kéré ní ẹlẹ́bọ tí ń jí owó Nàìjíríà wọ́n yìí káwé ẹlẹ́bọ education àbí wọ́n education rẹ̀ Christian ló ní school àwọn náà nílé ike abẹ́ẹ̀kọ́ ni àwọn tá a ṣe káwé jù Nàìjíríà lónìí Christian àti Muslim ni bẹ́ẹ̀ tí wọ́n ní wọ́n mọ sáásí wọ́n kàn máa ṣòṣèlú lásán wọ́n ní wọ́n mọ àwọn tó bẹ̀rù Ọlọ́run tí wọ́n máa fọ̀rọ̀ Ọlọ́run darí wọn àwọn ọmọ bà nǹkan jẹ́ wọ́n mọ̀ pé níjọ́ tí mo fẹ́ kọ proposal fún federal government ẹ̀sẹ̀ lẹ́dà àwọn ss wípé ọ̀nà tẹ́lẹ̀ ìgbà tákù Boko Haram rèé ìgbà tí mo fẹ́ mẹ́sàn fún pé ọ̀nà tí wọ́n gbà ọ̀pọ̀ tí mo kọ nínú wọn dẹ̀ dùn mo wá ní wọ́n challenge mi pé mo kọ́ bẹ̀ pé àwọn àfà tí wọ́n jẹ́ tẹ́kéwulẹ̀ Lárúbáwá àbí kò kéwulẹ̀ Lárúbáwá ẹ̀yin náà máa gbọ́ wá sí ẹ̀ lórí rédíò pé àgbékalẹ̀ rẹ̀ ọwọ́ àpá bí mo ṣe kọ́ ọbẹ̀ nìyẹn o ẹ lọ wá wọn ẹ wà fún ọ ní rédíò program ẹ dẹ̀ fún ọ láwọn seminars wọ́n wá focus àwọn ọ̀dọ́ wọ́n wá sọ fún ọ kí n pè ní jihadi torí jihadi yẹn àwọn Boko Haram wọ́n ti ń miss kóòtù alukurani wọ́n ò ṣe mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ kurani àwọn àfa àtọ̀kọ́ kurani gẹ́gẹ́ bí wọ́n àfa àwọn tó ń jókòó yìí àni ẹjẹ́ wọn wá sọ wọ́n á tẹ̀lé ìdìbò yàtọ̀ tó wá sọ fún àwọn pásítọ̀ mọ́ níbẹ̀ ni àwọn pásítọ̀ náà gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́kọ́ bẹ̀rẹ̀ náà pé àwọn pásítọ̀ tẹ́ rí pé ọ̀rọ̀ wọn bá làákà ìmú ni o ẹ wá wọn kí gọ́ọ̀mẹ̀ntì wá báàkì wọn àwọn ọ̀rọ̀ tó sọnù láwùjọ táwọn èèyàn fi yàyàkúyà níbi òṣèlú nù gbogbo property wà táwọn ní wọ́n ṣe báṣubàṣu táwọn ló ṣe báṣubàṣu ìṣẹ́dá muslim or kí ni o christian ẹ wá lọ owó ń tọ̀hún kò láàfáà tó bá jẹ́ muslim kò ní pásítọ̀ tó bá jẹ́ kí ni o christian àbí kò lọ ibi tí wọ́n ti fọ ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ mo ń fi àsìkò yìí bẹ gbogbo ẹ̀tẹ́ ń bẹ jókòó ẹjá bá wọn dá sí Islamic Center tó láwà fi ṣe tọpọ nínú tá a fi ṣe Islamic Center láti ń ṣe mẹ́tẹ̀ ọ̀tọ̀ ní jamata àwọn mùsùlùmí jamata àwọn mùsùlùmí ó tó wá ní nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ tẹ́ ń pè ní Islamic Center tí wọ́n máa ronú nípa àwọn nǹkan ìgbàlódé nípa gbígbà yìí ṣe mọ́ tá a lè ṣe láti stọ́pù ìbàjẹ́ tí ń lọ àbí láti improve ẹ̀sìn lára àwọn èèyàn wa láwùjọ ẹtíkẹ́ nìsín ibẹ̀ ni àìdíà market ti ṣe kíni ló ti wá ibẹ̀ la ìdí àdáwì jẹ́ àtàwà náà ti kíni ló ti wá
níparí ọ̀rọ̀ mi wọ́n ní ìdí class ẹni tó wá lè gbé ìdí class kan nù wa ẹjẹ́ ara wọn gbé èmi ó lè pẹ́ lágbára ọlọ́run èyí bá yín mú class kan ṣùgbọ́n tó wá ní pẹ́ fẹ́ dẹ́ẹ̀kẹ́ ní dẹ́ẹ̀kẹ́ tí bá bá yín kọ́ dókè mo gbọ́dọ̀ sọ ọ́lẹ̀ èyí bá yín kọ́ class kan dókè tọ́lọ́ ń bá ṣe é bá yín kàn ṣùgbọ́n tó wọ́n wá ti pọ̀ jù ìjọba tó wọ́n náà ní tó bá yín ṣe kéré ṣùgbọ́n pé ẹ bẹ̀rẹ̀ rẹ̀ báyìí màá bá yín bẹ̀rẹ̀ odidi kíláàsì kan ẹ̀yìn ṣe kọ́ dé ìdíkẹ́ lọ́n bá ní agbára mi mọ́ ẹ̀mọ̀ mo sọ báwọn wọ́n mọ̀ pé kíláàsì náà kọ́ tí ìbá fẹ́ kàn ló tó fẹ́ dàbí kọ́ ìṣẹ̀lẹ̀ start project ni mo ti sọ yẹn lẹ̀ pé ẹ̀bẹ̀ lọ́nkọ́ lọ́njẹ́ lè kàn án o àmọ́ ní agbára ọlọ́run wọ́n bá yín ba dókè ọlọ́nkọ́ wà pẹ̀lú wa gbogbo àwa náà tá a bá wà ń gbé èmi tí mo wú bẹ́ẹ̀ lẹ́yìn sí èmi dáadáa ní ìdí owó ṣùgbọ́n mo mọ̀ pé tí n bá ṣèyún ń jèrè ẹ̀ láyé tá a bá tó wọ bọ́ náà àtúnṣe kí ni àtúnjèrè rẹ̀ ẹ̀zẹ́nitọ̀ mo fẹ́ kẹ́ gbé tọ́pọ̀ mẹ́ torí kí ni ìtẹ́lẹ̀mẹ̀ kan mọ bí ó ṣe hẹ́ẹ̀pù tààrùn tẹ́lẹ̀ ìdá mọ̀ pé títà àrùn ní èdè pọ̀ dókítọ̀ ṣe ọmọ tẹ́ ní èdè lọ́sítù wa ẹdùkẹ́sẹ̀rà ṣe ọmọ tẹ́ ní èdè àwọn ilé ìkẹ́rù in títà àrùn nù dálẹ̀ pọ̀ gbogbo wọn lọ́wọ́ ní ìdí nǹkan so zẹ́lẹ̀tò lè mọ ọgbọ́n masínì fún àwọn òtọ́ ṣùgbọ́n tábí lámì nígbà tí ó ṣe ẹ̀kan in tí bẹ́ẹ̀ ṣe rí wọn àwọn ilé ké tó gbajúmọ̀ jù níwò wọn kọ́ kíláàsì fún kíláàsì ilé ké ní o sẹ́nẹ́tọ̀ ìṣeré kírísítẹ́nì wọ́n kọ́ sí Islam dé ibi tí mo ti kéwú jáde òun ní ilé ké tó tóbi jù wọ́n kọ́ sí sàkọ́fà wọ́n kọ́ sí ilé àmì gbogbo wa náà láti mọ àwọn ilé kéwù wọ́n tó wá kọ́ mọ́sálásí ẹ̀dígbẹ́ ìgbésẹ̀ tẹ́ẹ̀sẹ̀ ìwé ẹ̀fà wà ń bí ẹwà sí sí èpè tún bí ẹ̀lẹ́wò kìsà àwọn ẹmọ́ bá wà gbàlejò ìgbà tí mo fẹ́ lo hall ìrìnà ju èmi personally ni o ìrìnà ju more than 1 million lọ èyàn láàmú sí gbé bọ̀ ìrìnà kọ́bọ̀ àwọn ẹ̀nà gbogbo more than 1 million ìgbà títà àwọn òun fẹ́ kó àwọn èèyàn bí ṣé wọ́n lé mẹ́wàá àwọn aláwọ̀kọ́ mọ́kànlá ẹ wo hòtẹ́ẹ̀lì wọn láàrin ọjọ́ mẹ́rin àdí pàtó oúnjẹ tí wọ́n máa jẹ ẹni tó gbèrè ìgbà tí náà sẹ́yìn a tó wá fẹ́ gba final kéde wọ́n fẹ́ accredit àwọn courses wa tẹ̀wọ̀n tó wá ti ṣe yíò oúnjẹ ti dé àná tó host wọn so díàbọ̀ ló jẹ́ pé ẹ̀kọ́ tá a fẹ́ mú jáde ń bẹ̀ ó ní pé tí wọ́n bá rí wa pé ẹ̀sìn tá à ń ṣe ẹ̀sìn tí ó fààyè gbẹlòmí yóò lè fún wa láti súnmọ́ wa ẹgbẹ́ mi nìsín ẹlẹ́ẹ̀kejì àwọn náà ní tó jẹ́ kán rí ṣe bẹ́ẹ̀ ni pé kò sí tó yàtọ̀ lára wọn níjẹ̀ mùsùlùmí torí wọ́n gbé àárín wa ṣe ọ̀pọ̀lọpọ̀ tó máa bínú Islam àwọn tọ́nà àwọn jìnà ni wọ́n gbé àárín wa ẹgbẹ́ nìsín èyí tó bá gbá àárín wa yóò rí pé ibi bá gbé ni mo gbọ́dọ̀ sí kíni mo gbọ́dọ̀ ṣe àbàdà náà ní ni pé ìyá wọn tọ́ pé wọ́n bá jẹ́ rádíkà ni wọ́n ti sọ̀yà wọn di tó wọ̀ àwọn náà láìkí ẹ̀sìn ìgbà tí gbìyànjú kiri yóò tó bẹ́ẹ̀ nírú wọn di Christian ẹ̀yìn náà sì mọ̀ báwọn àwọn náà nílé ẹ̀kọ́ tá a fi lè pè é padà ẹni ibi ọba ti lọ bẹ́ẹ̀ bá lẹ́sìn àwọn Christian tó wá sí school wa àfọ́ọ̀sì wọ́n di Muslim lóòótọ́ o ṣùgbọ́n kò sí Christian kan tó lè sọ̀rọ̀ tàwọn láìda wọ́n máa bá jà ní ẹ̀dígẹ́rì wà láì wọ́n máa bá jà ní kí ló dé wọ́n rí pé ńgbà tí àwọn wà lọ́dọ̀ wa àdá àwọn láàmú ẹ sì máa wò ọ̀gá wa tí ń darí skúl rẹ̀ Dr. Nurudeen Sádàrí bí àwọn ti parí dókítọ̀ dẹ̀ ni wọ́n PhD Nàìjíríà tún ní o ẹgbọ́n mi nìsín ṣé irú ọkọ̀ ẹ̀ wọ́n Islamize wọn abẹ́ẹ̀kọ́ ni no àwa gbẹ́sìn wa yé pé tí wọ́n bá fẹ́ ṣe ẹ̀sìn wa kó ṣe tó bá lóun ò ṣe àgbọ̀dọ̀ fọ́ọ̀ṣẹ̀ tó bá fọ́ọ̀ṣẹ̀ Ọlọ́run ò ní fún ládàá àwa ní ń sìn kì í sọ Ọlọ́run rẹ́mi tó bá fẹ̀mí ṣe tiẹ̀ ní ó fún ládàá tẹ́wàá rẹ̀ tó fọ́ọ̀ṣẹ̀ pé kọ́ mọ jẹ́ mùsùlùmí tó wá ń tijú wa káwà sí léṣe tó fi ń ṣe Islam àwà gbẹ̀ṣẹ̀ tọ́lálùkọ́ wọn sọ pé lá ìkọ̀rọ̀ha fìdí ẹ̀ gbọ́dọ̀ fi tipátipá mú ní sẹ̀sìn yóò kà máa camouflage ni Ọlọ́run ọ̀dẹ̀ lè fún lẹ́sàn tí ò ṣe nítorí òun wọ́n lọ wá convince ẹ̀ lọ́jọ́ máa ṣe camouflage wọ́n gangan Ọlọ́run à ní fún ládàá tó ṣe kódà ó tún jìyà rẹ̀ pípọ̀ takọ̀ àṣẹ Ọlọ́run bẹ́ẹ̀ sì ṣe rí já àlàáfíà nù gbogbo ẹni tẹ́ bá rí wọ́n sọ mí wọ́n ní èmi mo sọ̀rọ̀ jìyà bẹ́ẹ̀ ni
Christian náà máa ń ṣe jihad, Christian ló lọ ọlọ́pàá àti sọ́jà àìdí àwọn ni abẹ́ ẹ̀kọ́ ni tọ́wọ́ bẹ́ẹ̀ sì tèmi náà ní ọlọ́pàá àti sọ́jà àbọ̀lóògbé ni ọ́ wọ́n ní mo sọ wípé jihad kápá àwọn ọmọ wa yes ẹ̀kọ́ àwọn ọmọ yín ní jihad ṣùgbọ́n ẹ̀tù kọ́ wọn náà láti sáré sọ pé látàtà máa ń na ò lè kọ́ àdó ẹ̀ gbọ́dọ̀ lọ kọlu ọ̀tá yín o ẹ̀ sì máa ń rọ̀ kan rẹ̀ kẹ́ máa rò wasallallahu al-afiya ní tí kẹ́ máa béèrè iná àlàáfíà wọ́n yí dá wẹ́dà tàkẹ̀tùmọ́ tẹ́ bá pàdé wọn àwọn náà bá yín fọsọ̀bẹ́tò ẹ̀dúró gbẹngbẹn nígbà tó ọba wa ní tréènì kankan lára tí wọ́n wá dé bóòlù ṣe dúró gbẹngbẹn yes tàwọn ní security but kò sí ẹnì kankan tó lè sọ pé àfi kọlu òòṣà wọn àbá fi kọlu ṣọ́ọ̀ṣì wọn bẹ́ẹ̀ náà lẹ́sìn mọ́ rìpọ́ọ̀tì lẹ́nu pásítọ̀ tí ó sọ pé àdúgbò mi àwọn ni wọ́n ń sọ àwọn ẹja máa rí ilé ayé gbé bẹ́ẹ̀ lẹ́sìn gbẹ́ lẹ́nu ìmọ̀ọ́mù normal very normal ẹ̀sìn wáyé ṣe criminal ká máa gbé pamọ́ nítorí pé àwọn kan ọ̀mọ́ dáadáa lọ́jọ́ ọmọ rọrùn fún àǹkà láti máa sọ bàtàbàtà nípa rẹ̀ kódà kábẹ́rú àwọn àfáà ẹ̀yin bàbá wa yìí ẹ bá wà lásìkò àwọn táwọn dáàdì wa kékeré ti wà lọ́dọ̀ wọn à ní lọ ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ ni àyè yàtọ̀ tí wọ́n bá rírú yín wọ́n à lọ ṣọ́ọ̀ṣì tí wọ́n bá rírú èmi wọ́n lọ ṣọ́ọ̀ṣì àádé wọn mọ́ nínú mọ́sálásí wa àwa ni wọ́n máa wúlò fún láéláé ṣùgbọ́n àdúgbò ọ̀dọ̀ ọlọ́run báyìí ṣe lọ tó lónìí àǹfààní tẹ́ ẹ ṣe fún wò 90% ẹ̀ mùsùlùmí lọ jẹ́ kérébé ńgbà tó yé wọn tí láàká ìwọ̀n sí kíni tó wà ń bẹ̀ àbúmùtùmọ̀ yìí náà ọlọ́run ó ṣe mọ́ríkàṣọ yín fún yín a sì kí yín pé ẹ kú oríire páwọn bàbá ìdúró tì tẹ́ ẹ bá ṣàṣìṣe ń bẹ̀ torí àníyàn àwọn bàbá wa dá àwọn ọmọ burúkú kan là máa ń sọ̀sọ̀kúsọ àwọn ẹni ká lọ kọ̀rẹ́ẹ̀tì ara wa mo bá yín dúpẹ́ pé àwọn bàbá wa wọn ò bu yín wọn ọkọ̀ yín sí yín láàrin ọdún mẹ́ẹ̀ẹ́dógún tẹ́ fi wà ń bì ọpẹ́ àkọ́kọ́ nù torí pìlẹ̀ nù mo tó wá bá yín dúpẹ́ pé kò sú yín dẹ́gbẹ́ pé ríran lọ́wọ́ tó mo bá yín dúpẹ́ mo tó wá bá yín dúpẹ́ ọjọ́ òní tí gbogbo wa kó jọ lónìí mo dẹ̀ bá sẹ́nitọ̀ náà mo bá yín dúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run yí pé ọlọ́run ó jẹ́ kórí yín ó pé ẹni làákàyè ó tún wá fàánú òfìsì yín kò síbi tẹ́ẹ̀ tí ń sàánú o ṣùgbọ́n èmi gbàgbọ́ yí pé àwa la jàǹfààní yín jù ọlọ́run kọ́ mọ́ sọ yín dá láì dá ní tí àwọn èèyàn rí lára yín tẹ́ fi ń kí yín ọlọ́run kọ́ mọ́ mú kú òun bẹ́ẹ̀ akú ní mùsùlùmí irú wọn àbí àánú fún lọ ẹ̀wẹ́ pẹ́kẹ́ ìjọ tá àwọn kan ṣe project ní kíní ìwà sí ta fá kíní ta ló gbé katapila wa ẹ̀ tó gbé katapila wa náà ẹni tí wọ́n sì gbé katapila wa nǹkan project mílíọ̀nù ni nígbẹ́ láti wá yà ọ́dọ́pá gidi lábẹ́ ẹbí kọ́sùkú agidi lábẹ́ ẹbí kọ́sùkú ipa lówó lọ so àdúgbò ọ̀dọ̀ ọlọ́run lágbára ọlọ́run àwọn bàbá tí ń dó tí àdúrà wọn ti gbà lórí wa ibi tó gbà dé ọlọ́run ní bàjẹ́ yóò gbà kọjá rẹ̀ lágbára ọlọ́run àwọn bàbá náà gbogbo tá a fẹ́ ṣe ojú ẹ̀mí wọn láti ṣe wọn ó jèrè ọmọ wọn ó jèrè àwọ ọmọ wọn náà lágbára ọlọ́run gbogbo wa lápapọ̀ ṣe wá rí gbogbo wa lápapọ̀ náà àdúrà àbí adáni fún yín pé ọlọ́run má jẹ́ ṣe gàrú sí bí ọlọ́run ọ̀fẹ́ kí èèyàn ṣe gàrú sí ọlọ́run má jẹ́ àtẹ́ níbi tí ò ti yẹ ká ṣe kéré o ká tẹ́ ọ̀gẹ́ ẹ̀tẹ́ tó lè bá yàn àwọn tọ́lọ́run bá fi takókó ẹ̀sìn tó ọba ti tẹ́ lọ́dọ̀ wọn ò ti tẹ́ lọ́dọ̀ ọba tó lẹ́sìn ọlọ́run má jẹ́ àtẹ́ lọ́dọ̀ àwọn bàbá wa o má jẹ́ àtẹ́ lọ́dọ̀ àwọn àfáà wa o àwọn àfáà wa tí wọ́n hándù wa láti kékeré rè wọ́n dẹ̀ tún dúró tí àdó ní gbogbo ìgbà tó le tó gbóná wọn dúró tí ọlọ́run jẹ́ mi yóò gbó fún wa o gbogbo ẹni ọlọ́run tẹ́ ń bẹ́ ń jókòó engineer tó fẹ́ gbà wọ́ọ̀dù dókítà wa ọmọ alálùbáríkà ní dókítà yìí dókítà hospital tààwọn nù ní hospital gangan service gangan owó ọba máa jóye gangan o mo yẹ tó jẹ́ oyè iṣẹ́ òun ní ń ti ọ̀bẹ tí ń gbé ìfún jáde tí tó ń tìbọ̀ ààyè rẹ̀ padà dókítà wa nù òun láti wá ń lò ní ọ̀fà náà ọlọ́run ní pa ọ́ ẹ tó gbà wọ́ọ̀dù tí ẹ bẹ́ẹ̀ fún wa lówó owó tí ọlọ́run ti fún wa lówó gbogbo tẹ́ ẹ ṣe náà nǹkan ńlá ni bẹ́ẹ̀ náà ni Abdulaziz ọmọ ogun ọlọ́run kọ̀rọ̀ wọ́n kàn pè ibi tẹ́ ẹ pèsè yìí ọ̀mọ́lá ṣùgbọ́n tó gbà fẹ́ sọ fún apá náà alẹ́ wọn tá a lè fún láwọ̀ ọdún àdúrà bàbá ti gbà lórí wa lọ́jọ́ wọn mú wa bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ìyá òkú náà táwọn náà jókòó ẹ̀ lálùbáríkà ò subhanaka Allahumma wa bihamdika wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala alhamdulillah màmá mi ń jẹ oyè lónìí.